Asara Minister for Health in Nigeria Ọ̀gbẹ́ni Ìbòrò wà náà báyìí torí vaccine tẹ kó wá náà láti India kò sí guarantee lé orí ẹ pé tó máa lò kìíní náà fún 12 weeks kan tó gba another dose kò sí guarantee pé ẹni tó gbà náà tí kò bá ṣe wèrèwèrè á ṣe ẹ kàn ń pàrọ̀ fún àti middleman mú mọ́ pé káṣà àtúntì yín náà lẹ́yìn wà after kò sí nǹkan ló tàn yín ẹ̀yin wá sọ pé Nigerian government will be responsible for what? Ṣé wọ́n ti wà responsible rí ni? Nigerian government tó wà responsible rí up till now ẹ wá ń pàrọ̀ fún wa pé Nigeria if anything happen torí Uncle Yomi ti lọ gba vaccine tí nǹkan kan náà bá lọ ṣe Uncle Yomi family yẹn á forí kó gbogbo nǹkan tó wà níbẹ̀ náà báyìí sí Nigerian government tó wà responsible rárá nísìnyí náà over 528 billion missing single treasury account kò sí èèyàn tó sọ̀rọ̀ nípa ẹ̀ over $21 billion náà ó ti wà missing kò sí èèyàn tó sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀wá ní Nigerian government ó wà responsible àwọn tó ń jẹ àmì rí owó àmì tó lọ ń bá bandit ìjà Boko Haram wọ́n ń jẹ wọn rí owó wọ́n sì protest láìpẹ́ ẹ̀wá ní Nigerian government ọ̀gbẹ́ni tó ṣe minister health yìí àrùn yìí ṣe mí tí ẹni tí ń bá ṣe àwọn tó gbà ǹjẹ́ ẹ̀yin jẹ́wọ́ fún wọn pé kò sí guarantee lórí vaccine tó gbà ẹ̀rín sọ torí àwọn tó gba vaccine lọ́wọ́ ẹ̀ wọ́n sọ fún yín pé kò sí guarantee ẹ̀yin dẹ̀ sọ fún wọn pé kọ́ máa worry as a middleman ẹ̀mọ̀kọ̀ rẹ̀ máa ṣe rí bẹ́ẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì á dúró for who? Ẹ má pa àwọn ẹ̀rẹ̀ ẹlẹ́rìn ìdànù àmọ́ tí anything bá ṣẹlẹ̀ Minister ayé yín àbàjẹ́ o Uncle Yomi ti lọ gba vaccine nǹkan kan gbọ́dọ̀ ṣe Uncle Yomi o mo ń dúró de yín after 12 weeks tí anything bá ṣẹlẹ̀ kò sígbà tí ẹ̀yin náà ò ní lọ sínú ẹ̀.